Ayagayagayo. Ayagayagayo. Do like this. Àwọn kan wáyé wá ṣiṣẹ́ ni. Èmi tó yìn lẹ́sìn. Èmi wáyé wá gbowó ni. Ìwọ ńkọ́? Àwọn kan wáyé wá ṣiṣẹ́ ni. Iṣẹ́ kékeré inú ńlá lè mi bàbá wọn sí. Èmi wáyé wá gbowó ni. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Ayagayagayo. Makọ. Ayagayagayo. Ẹ̀yà fún wọn lẹ́lẹ́gbẹ̀ẹ́. Fún wọn lẹ́lẹ́gbẹ̀ẹ́ ṣe báyìí. Ẹ̀yà fún wọn lẹ́lẹ́gbẹ̀ẹ́. Fún wọn lẹ́lẹ́gbẹ̀ẹ́. Iṣẹ́ kékeré owó ńlá ni máa bá wọn ṣe. Èmi ò ní bá wọn ṣe wọn tí ò ní lérè. Iṣẹ́ kékeré owó ńlá ìwọ náà kakọ ni máa bá wọn ṣe. Èmi ò máa ní bá wọn ṣe wọn tí ò ní lérè. Iṣẹ́ kékeré owó ńlá ni máa bá wọn ṣe. Mi ò ní bá wọn ṣe wọn tí ò ní lérè. Fèrè síṣẹ́ mi bàbá, fèrè síṣẹ́ mi ò bàbá, fèrè síṣẹ́ mi bàbá, fèrè síṣẹ́ mi bàbá. Ọlọ́run tó gbà mí là, fèrè síṣẹ́ mi ò bàbá. Ọlọ́run tó wò mí sàn, fèrè síṣẹ́ mi ò bàbá. Fèrè síṣẹ́ mi bàbá o, Olúwa fèrè síṣẹ́ mi ò bàbá. Ṣe báyìí. Ọlọ́run tó gbà mí là, fèrè síṣẹ́ mi ò bàbá. Orin kan sọ pé iṣẹ́ òwúrọ̀ mi àti iṣẹ́ ọ̀sán mi jẹ́ kó tó mi yìí ṣàyè títí dọjọ́ alẹ́ mi. Níní owó ẹ̀dá o ṣebí kádàrá ni, àìní owó ẹ̀dá ṣebí kádàrá ni. Ọlọ́run má ṣe mí ní kòsíkòsí èyí tó ṣiṣẹ́ tí ò lówó lọ́wọ́. Níní owó ẹ̀dá o ṣebí kádàrá ni, àìsí owó ẹ̀dá ṣebí kádàrá ni. Bá mi wá solution sí bàbá, bá mi wá solution sí èyí tó kù kò yanjú nínú ọ̀rọ̀ ayé mi. Má fi ìrònú para ẹ̀, ìrònú ò kájò, ilẹ̀ àánú Olúwa kì í ṣú. Bá mi wá solution sí máa kọ́, bá mi wá solution sí ó ń gbọ́ Jésù ń gbọ́ èyí tó kù kò yanjú nínú ọ̀rọ̀ ayé mi. Nínú owó ẹ̀dá o ṣebí kádàrá ni, àìní owó ẹ̀dá ṣebí kádàrá ni. Iṣẹ́ kékeré owó ńlá ni má bá wọn ṣe. Èmi ò ní bá wọn ṣe wọ́n tí ò ní lérè. Ọlọ́run máa fèrè síṣẹ́ mi àti ẹlọ́dún yìí. Iṣẹ́ kékeré owó lànà bá wọn ṣe. Iṣẹ́ kíyàn ṣiṣẹ́ kó má rówó. Ọlọ́run ní ṣe tèmi àti ẹ níbẹ̀. Ó máa fi ìrọ̀rùn sáyé wa. Gbogbo tá a bá ti dáwọ́ níbẹ̀. Ó máa yọrí sí rere ní. Ó máa dá fèmí àti ẹ lórúkọ Jésù. Àmín.